wọ́n fi ọmọkùnrin kan sílẹ̀ látìmọ́lé ọlọ́pàá lẹ́yìn tó ti lò 27 years lórí ẹ̀ṣẹ̀ tí kò mọ́wọ́ mẹsẹ̀. Ó yà mí lẹ́nu nígbà tẹ́mi náà kà lórí àwọn ìwé ìròyìn wípé Theophilus ọmọ ìlú Àṣàbà ó lò 27 years ní rìmáìndì lórí wípé ó bá ẹnìkejì rẹ̀ jà lásán. Gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀ Bashiru James Ifágbàmílà Àdìsá wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Mo wá fi tó yín létí lónìí lẹ́yìn tí mo ka ìtànkẹ́ ọmọkùnrin kan lórí ìwé ìròyìn wípé ọmọ ọdún 26 years péré ni Theophilus mọ́tò awọkọ̀ èrò ìní sì ń wà. Lọ́jọ́ kan níbi tó ti ń ṣiṣẹ́ àtijẹ àtimú rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ tẹ bírèkì níwájú mítérò kan ti dá a dúró láìmọ̀ láìrò ni mọ́tò tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ bá kọlù ú gbàá. Theophilus yọjú síta ó ní kó máa bẹ̀bẹ̀ pé kó má bínú ṣùgbọ́n torí pé mọ̀ kó ń jẹ̀bi ní tòótọ́ ni o. Òfin ò fààyè gbà á pé Theophilus ló jẹ̀bi torí pé wọ́n kọlù látẹ̀yìn ni. Kí Theophilus tó sọ gbólóhùn méjì sí mẹ́ta ẹni tó wa mọ́tò tí ń bẹ lẹ́yìn rẹ̀ ti dìgbájú rù ìgbájú ìgbámú àlùbami ẹ̀wà. Theophilus gbìyànjú àti gbára rẹ̀ sílẹ̀. Àwọn èèyàn pé bíbà tí wọ́n fẹ́ máa là wọ́n níjà ibi tí Theophilus ti gbìyànjú láti fọwọ́ tì sẹ́yìn kó lè bá àráyè sá kúrò níwájú rẹ̀ ńlọmọkùnrin tí mò ń sọ yìí bá fẹ̀yìn lélẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ ni ló bá lọ. Ẹ̀rọ mi lé lórí ta ló mọ ọkọ rẹ̀ bọ̀dá ọlọ́kọ̀ ẹ̀gbọ́n. Ibi tí wọ́n ti gbìyànjú àti ṣe lé lọ́wọ́ ni wọ́n ti rí i pé ọmọkùnrin tó ń bá Theophilus jà ó ti jáde láyé o. Ọ̀rọ̀ ẹ̀ di tàwọn ọlọ́pàá wọ́n mú un lọ ságò wọn. Ìgbà tí Theophilus dọ́dọ̀ àwọn ọlọ́pàá ó gbìyànjú láti ṣàlàyé fún wọn yí pé òun kọ́ lòun bá jà òun kàn ń gbìyànjú láti yọ ọ̀rọ̀ òun lọ́wọ́ ìbáwí tí ń fóun ni. Ọlọ́pàá tẹ̀sí rẹ̀ wò wọ́n gbé lọ sí ọsibítù ṣùgbọ́n wọn ò jẹ́ kí Theophilus padà sílé lọ́jọ́ kìíní ọjọ́ kejì. Gbogbo àwọn ẹbí ara rẹ̀ ni wọ́n lọ yọjú sí i. Wọ́n ó sọ́lẹ̀ lónìí wọ́n ó filẹ̀ lọ́la. Orí ẹ̀ ni wọ́n wà tí wọ́n fi gbé Theophilus lọ sílé ẹjọ́. Adájọ́ dájọ́ wípé òun sún ìgbẹ́jọ́ síwájú o kọ́kọ́ lọ fi Theophilus pamọ́. Kí n má fọ̀rọ̀ gùn kí n má bọ̀rọ̀ lọ ní wo ná. Theophilus lò 27 years kún ọjọ́ orí 26 years tó jẹ́ kó tó di pé lẹ́jọ́ adájọ́ gan wípé Theophilus ò jẹ̀bi o kó máa lọ. Ìwádìí àwọn ọlọ́pàá àti àkọsílẹ̀ àwọn dókítà ló ṣẹ̀ṣẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fúnlé ẹjọ́ wípé àìsàn kan tí ń bá ọkùnrin ń jà tẹ́lẹ̀ kìí ṣe wípé Theophilus ló pa ó kàn ṣàdédé pàdé ọlọ́jọ́ rẹ̀ látara Theophilus ni. Ibi tí mò ń lọ ni mo dé yìí o. Ìjà ẹ dákun èrè wo gan la fẹ́ gbà nínú ìjà náà. Tí wọ́n bá dánú bí wa kí ló dé táwọn ò fi sùúrù gbé? Tí wọ́n bá sọ̀rọ̀ tó dùn wá kí ló dé táwọn ò dákẹ́? Ṣé kí n dọ̀bálẹ̀ fún ọ wípé kó má bínú? Ìrò pé yín lágbára jù fún rù mí láti ṣe fún ọ lọ. Tó bá di pé mo bá ń bẹ̀bẹ̀ sí bẹ̀ ọ́ má bínú tó ń fún mi nígbàjú má bínú tó ń gbá mi lẹ́sẹ̀ẹ́. Tí má bínú tèmi bá pọ̀ àwọn tó wà láyìíká gan gbọ́dọ̀ dìde sí ọ pé kí ló dé ṣó fẹ́ pa ni. Sùúrù ló lè ṣe ohun gbogbo tán agídí ò rán o. Ẹ dákun ẹ jẹ́ tí wàá béèrè kan. Èrò tí máa ń bẹ lọ́kàn wa tá a bá fẹ́ lọ jà yìí ni pé ẹni tá a fẹ́ lọ bájà òun ká kọ lọ́gbọ́n kó lè mọ̀ pa ìṣẹ́gbé òun kó má bàa yájú sí wa mọ́ àbí kó má rí afín mọ́ tó bá dọjọ́ mi. Ẹ jẹ́ wá pàkíyèsí wa sáwọn tó léwu ń bẹ o. Tá a bá rò pa léegun wa lè jà ní tòótọ́ tá a fún nígbàjú kan tàbí tá a fún lẹ́sẹ̀ kan tó ṣubú lulẹ̀ tó bá di pókú ǹjẹ́ wà lóòdé ṣé kò ti dogun dọdẹ? Tó bá ṣe pa àròpá lè dáa mú tó yẹ kó ló gbá lẹ́sẹ̀ tó lọ kán wa léegun àyà kan tá a fẹ̀gbẹ́ lélẹ̀ ǹjẹ́ wà lóòtú ti dé ṣẹ́ni tó ti kú a máa bá láyè wíjọ ni. Kò wá ti ẹ̀já síkú fún wa àbí kò já síkú fóun àkànṣe dá wa léṣe lásán ni. Ṣẹ́ni tí ó jáde ní láyọ̀ àtàláfíà tó wọlé tójú rẹ̀ wú tẹ́nu rẹ̀ bàjẹ́ tíyàwó àtọmọ rẹ̀ bi léèrè pé kí ló dé tó ní bàbá alágbájá ńlá jọjà. Ẹ dákun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ṣé wọ́n fojú rẹ̀ wà wá àtàwọn ọmọ wa tó bá dọjọ́ iwájú. Jẹ́ kí n wá sáré pàkíyèsí rẹ̀ torí ọjọ́ tí ń lọ. Oríṣi èèyàn méjì ń bẹ tó gbọ́dọ̀ gbìyànjú láti bájà láyé o. Àkọ́kọ́ ẹni tó bá jù ọ lọ má gbìyànjú àti bájà. Ẹ̀kejì ẹni tó bá jù lọ má gbìyànjú láti bájà. Kó tó di pé ṣe méjì ó kọ́ọ̀tì. Jẹ́ kí n pàkíyèsí ẹ̀ yìí pé ìgbàkigbà tí ẹ̀ bá gbìyànjú láti bẹ́ni tó jù ú lọ́jà àbùkù ni yóò padà wá kàn bẹ́ẹ̀ nítorí pé àwọn kan bẹ nílé ayé tá a wà yìí o. Ọlọ́run ò ní bí wọ́n léèrè tí wọ́n bá kọ́ ọlọ́gbọ́n tó gbọ́n tẹ́lẹ̀. Ìrírí mi ti fi yé mi pé àwọn kan máa pàṣẹ fọlọ́pàá pé go and lock him up. Wọn ò ní bí wọ́n léèrè pé kí ló ṣe go and lock him up lásán ó ń tàn ti dé gbọ̀ngàn nù. Ó wá di kán máa ránṣẹ́ kán máa wẹ̀lẹ̀bẹ̀ kán máa wo bọ́n ṣe lè gbálẹ̀ kan. N tó súnmọ́ mi dáadáa ni ìrírí mi gẹ́gẹ́ ni mo fẹ́ fi ṣàkàwé. Èèyàn kan tó súnmọ́ mi lórí ẹ̀ ṣẹlẹ̀ sí rí. Àwọn alágbára ayé ló ní kó lọ lọ́ọ̀kì ẹ̀ họ́ọ̀pù fáwọn. Ó tó bí oṣù kan àbọ̀ nínú sẹ́ẹ̀lì ni wọ́n bá pè lọ́jọ́ kan
ọ̀gá ọlọ́pàá wa sọ fún pé ẹskíìsà sínétọ̀ wa ẹni tá a ní ká lọ́kọ̀ọ̀pù máa ń bẹ ní sẹ́ẹ̀lì wa látijọ́ ìyá àmàfilẹ̀. Ó ní mú tiẹ̀ ti gbàgbé ṣá sà ṣé ká filẹ̀ ni àbí kí ni ìgbésẹ̀ tẹ́fẹ́ ká gbé. Ó ní no ẹ wẹ́sùn kan sí lẹ́sẹ̀ bóyá robbery tàbí raping tàbí nǹkan kan. Ẹ wo ohun tí ẹni ẹlẹ́ni ṣe, ẹ wo ohun tí wọ́n fẹ́ ká sí lọ́rùn o. Ṣùgbọ́n àánú Ọlọ́run ló wà pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà kó tó di pọ́ bọ́ lọ́wọ́ wàhálà tí wọ́n kóra wọn sí. Ẹni tó bá ti jù ọ́ lọ má bá a jà, kò sí tára yóò lè fi ní ṣe. Kó jù ọ́ lọ lọ́gbọ́n, kó jù ọ́ lọ lóògùn, kó jù ọ́ lọ lókìkí, kó jù ọ́ lọ nípò, kódà kó jù ọ́ lọ láṣẹ. Ṣọ́ra fúnru wọn ò ṣe bájà o. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ẹni tá a bá jù lọ. Àṣìṣe ńlá tí Gòláyátì ṣe lọ́jọ́ kìíní àná nù. Ó mọ̀ pé Dáfídì kéré sóhun gidi gan. Dáfídì ń ṣẹni tó yẹ kó bájà. Ó yẹ kó kàn wò kó mọ́jú kó pẹ̀yìn dání. Ìjọba á jẹ́ pé Gòláyátì wá ronú jinlẹ̀ lọ́jọ́ òun tó kàn rẹ́rìn músẹ́ tó lóun òpogun jà wọ́n mọ́. Ṣérú kékeré lẹ mú wá bá mi. Bóyá Gòláyátì ò bá pẹ́ láyé kò bá níyì kò bá sì lọ́lá sí o. Ẹnikẹ́ni tó bá ti kéré sí ọ tó bá ti fẹ́ bájà máa rántí pé àbùkù lè wá láti bẹ. Tó bá nà ó gbáyì, tó bá fẹ̀yìn ẹlẹ́lẹ̀ wàhálà dé. Kí ló wá torí ẹ̀fẹ́ bẹ́ni tó kéré sí ọjà sí? Dákun ọ̀rẹ́ mi máa ṣọ́ra. Ọ̀rọ̀ ọjà ni mo ní kí wá sọ fún yín lónìí o. Bashiru James Ifágbàmílẹ̀ Àdìsá, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àgbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàntí ọ̀rọ̀. Nínú ilé ló wà ní, láàrin ọkọ àtìyàwó. Nínú ẹbí ló wà ní, láàrin tẹ̀gbọ́ntàbúrò. Nínú ẹgbẹ́ ló wà ní, láàrin alága àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Kódà kó ṣe bí ìgbafẹ́ láàrin wa àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Ẹ dákun ẹ ṣọ́ra fún ẹja sá fún tí ò bá lè sá fún wa. Àwọn àgbàlagbà kan ti sọ pé ní tí ò bá lè dúró de ni ṣé là ń lọ dúró de. Ní tó lè kó wa sí wàhálà lágbára Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiyín àtàwọn tó nífẹ̀ẹ́ wa. Bashiru James Ifágbàmílẹ̀ Àdìsá rèé, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàntí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìkẹ́kọ̀ọ́ kéwú kàwé nímọ̀ lóye ó ń fi mí ṣe nǹkan ní tòótọ́ nífa. Ṣùgbọ́n ṣá o, ẹ̀yin ọlọ́gbà ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ oyún gbé látara àkàrà wọn. Ẹ bá ń fi làákàyè gbé, ẹ bá ń fòye wò ó, kẹ̀sì bá fọgbọ́n yín tẹ̀ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ̀ sí gan. Ẹni mọ̀ nú yí Ọlọ́run máa ṣàánú mi, ó máa fi mí ṣe nǹkan gidi ni. Ó tún kù tó yẹ kí n wí fún yín. Àmọ́ ṣá, lágbára Ọlọ́run Elédùmarè á tún pàdé. Títí ìgbà náà, ẹ ṣọ́ra yín o, ẹ má jà.